ẹ má mọ̀ ọmọ ìwéra Asamu Ewe ọmọ Yorùbá Asamu Ewe ọmọ tó jáde Asamu Ewe ọmọ tó dáńtọ́ Asamu Ewe ọmọ tó tó tán nípa àṣà nípa ìmọ̀ àti ṣe bàbá tó bí wọn Asamu Ewe Asamu Ewe Asamu Ewe. A kí gbogbo ẹ̀yin olùwòran wa ní ìkànnì Ahondiwura Studios. Asamu Ewe òun náà lètò eléyìí tẹ̀ ń wò lọ́wọ́ ní ìkànnì Ahondiwura Studios. Orúkọ tèmi ni Ahondiwura, mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ẹ̀yin náà mọ̀ wípé ètò yìí à ń gbé kalẹ̀ láti máa fi ṣe àgbélárugẹ èdè Yorùbá ni nípasẹ̀ àwọn ọmọ wa bí wọ́n ṣe ń fakọyọ sí nípa sísọ Yorùbá àti mímọ̀ àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá. Mo lérò pé tún ti ṣe tán torí pé Asamu Ewe mi ó ti wà ń kalẹ̀ tí ó fakọyọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Ṣùgbọ́n ẹ má gbàgbé o láti máa tẹ̀lé ojú òpó ìkànnì yìí Ahondiwura Studios lójú òpó YouTube. Ẹ fẹ́ràn rẹ̀, ẹ bá wa pín káàkiri, kẹ́ ẹ sì tún ṣe kíni, kẹ́ ẹ tan bọ́tìnì eléyìí tó máa rán yín létí nígbà gbogbo tí a bá ti ń fi ètò tuntun sí ojú òpó náà. Ṣé ẹ ti ṣe tán láti darapọ̀ mọ́ wa? Asamu Ewe wa ó ti wà ń kalẹ̀. Ó yá, bá mi kí àwọn aráalé kó sì dárúkọ rẹ̀. Ẹ̀yin aráalé, ẹ kú dédé wòyí o. Orúkọ mi ni Aloko Omosewa. Aloko Omosewa. Ṣé o ti ṣe tán gẹ́gẹ́ bí Asamu Ewe? Bẹ́ẹ̀ni. Ọmọ ìpínlẹ̀ wo gan ni ọ́? Ọmọ ìpínlẹ̀ Kogi. Ìpínlẹ̀ Kogi. Ìpínlẹ̀ Kogi. Kí ni nǹkan tí ẹ máa ń ṣe jù ní ìlú tó ti wá gangan? Mo mọ̀ pé a máa ń jẹ lú. A dẹ̀ fẹ́ràn iṣu. Iyán àti lúrú. Bẹ́ẹ̀ni. Ọbẹ̀ lúrú. Bẹ́ẹ̀ni. Ṣé o tiẹ̀ ti jẹ rí? Bẹ́ẹ̀ni. O fẹ́ràn rẹ̀ nú o. Yeah. Ọ̀kárí láì. Ṣé o ti wá ṣe tán láti jẹ́ akíkanjú Asamu Ewe lórí ètò lónìí? Bẹ́ẹ̀ni. Nínú àpẹẹrẹ tó ń wò yìí, àwọn ìbéèrè tó wà ń bẹ ìbéèrè 10 ni. Tó túmọ̀ sí wípé ìbéèrè kan ìṣẹ́jú kan. Lẹ́yìn eléyìí, ìbéèrè tó bá gbà ó lẹ́tọ̀ọ́ sí 1,000 náírà, 1,000 náírà lórí ètò. Ṣé o ti wá ṣe tán? Ìgbà tó gbọ́ owó rẹ́rìn-ín. Èmi fẹ́ràn owó. Ó fẹ́ràn owó? Bẹ́ẹ̀ni. Wọ́n mọ̀ jẹ́ kí tí wọ́n mọ̀ sọ pé obìnrin fẹ́ràn owó, ó mọ̀ ṣe mọ́ wa lára. Gbogbo èèyàn ló máa fẹ́ràn owó. Gbogbo èèyàn ló fẹ́ràn owó. Ó dáa, bá mi mú ìbéèrè àkọ́kọ́. Omosewa ní gbogbo èèyàn ló fẹ́ràn owó, ẹ̀yin ará ilé, ṣé lóòótọ́ ni? Ó dáa, ẹ mọ bá wa fi síbi àríwísí yín bóyá lóòótọ́ ni tàbí irọ́ ló pa. Ó yá, ìbéèrè kí ni àkọ́kọ́? Ìbéèrè kẹta. Ìbéèrè kẹta, ó ní pé parí òwe yìí, bá mi na ọmọ mi. Bá mi na ọmọ mi kò dénú ọmọ. Kò dénú ọlọ́mọ. Pàtẹ́wọ́ fúnra ẹ̀. Bá mi na ọmọ mi kò dénú ọlọ́mọ. Ẹgbẹ̀rún kan nìyẹn. Ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan 1,000 náírà. Òun ni. Ó yá, tún bá mi mú ìbéèrè mi. Ìbéèrè kèlónù? Ìbéèrè kejì. Ìbéèrè kejì. Wọ́n ní parí òwe yìí, ó dàbí pé bí òwe, òun ni wọ́n náwó múlé lórí ètò. Ọmọ tí ó bá jẹ́ Àṣàmú. Ọmọ tí ó bá jẹ́ Àṣàmú. Parí òwe náà. Ìmọ̀ kan tí ń jẹ́ Àṣàmú. Àṣàmú. Ọmọ tó bá jáfáfá. Okay. Ọmọ tí ó bá jẹ́ Àṣàmú. Kò lè ṣe kí ni? Kò lè pariwo. Ọmọ tí ó bá jẹ́ Àṣàmú. Àti kékeré ni kí ni? Mo tún ti bẹ́ẹ̀ sọ díẹ̀. Àti kékeré ni ó ti. Ni kò ti jẹ́ Àṣàmú. Tún gbìyànjú. Ọmọ tí ó bá jẹ́ Àṣàmú. Ọmọ tí ó bá jáfáfá, tó jẹ́ pé ọmọ tó gbọ́n, tó mọ̀wé, tó ń ṣe dáadáa, àti kékeré ní àti ṣe kí ni? Ní àti máa mọ̀wé. Yóò ti máa mọ̀wé náà ní bó láṣẹ wá pè.
ọmọ tí ò bá jẹ́ àṣàmú àti kékeré ní ti jẹnu ṣámúṣámú àti kékeré ló ti mọ̀ wípé ọmọ eléyìí yóò jáfáfá yóò mọ̀wé yóò ṣe dáadáa torí àti kékeré báyìí ni yóò ti máa jẹyọ nínú ìwà rẹ̀ àti ṣe rẹ̀ bá a mú èmi mo lè yìn ó gbà ó yá náwó mú ìbéèrè mi ọ̀kàrẹ̀ láì ọmọṣẹ́wà. Ìbéèrè kìíní. Ìbéèrè kìíní kí ni ó ń kọjá lójúde ọba tí kò kí ọba o? Kí ló ń kọjá lójúde ọba tí ò kọ́ba? Àlọ́ ni. Kí ló ń kọjá lójúde ọba tí ò kọ́ba? Kí ló ń kọjá lójúde ọba? Òjò. Òjò kọ́. Àgbàrá. Àgbàrá pàtẹ́wọ́ fúnra ẹ̀. Ẹgbẹ̀rún méjì. Ó máa ń ka owó. Mo gbọ́dọ̀ ká o. Tó o bá kà á kí ni ó ṣẹlẹ̀? Kówó mi má lọ. Ó lóun gbọ́dọ̀ kà kówó òun má lọ. Owó ẹ̀ ò lè lọ, ìwọ ló lówó rẹ̀. Ó yá tún mú ìbéèrè kẹta. Kí ló kọjá lójúde ọba tí ò kí ọba? Àgbàrá òjò ni. Ó yá ìbéèrè ẹ̀kẹ́ lónìí. Ìbéèrè kẹwàá. Ìbéèrè kẹwàá òwe mà tún ni. Kí ló wá dé? Parí òwe yìí, àgbà kì í wà lọ́jà. Wọ́n bá ní àgbà kì í wà lọ́jà. Ti gbọ́ rí. Ó ti gbọ́ rí? Ó yá ronú sí i. Kí ọmọdé. Àgbà kì í wà lọ́jà. Kó má rọmọdé. Àgbà kì í wà nípa ọmọdé. Èyà. Kí wà lọ́jà. Kọ́mọdé má kì. Irọ́. Àgbà kì í wà lọ́jà. Àgbà kì í wà lọ́jà. Ká ní pé ọmọdé ò sí bẹ́ẹ̀. Kí ni ó wá ṣẹlẹ̀? Àgbà kì í wà lọ́jà. Kí ọmọdé máa pariwo. Kó bá pariwo yóò dákẹ́ náà rí. Àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun ó wọ́. Ohun tó túmọ̀ sí ni wípé ní ayé ìgbà kan tá a bá ṣẹ̀ṣẹ̀ bímọ wọ́n máa ń ṣu orí ọmọ bó tẹ̀ sílẹ̀ jẹ́ pé àwọn elétò ìlera ti ní ká má máa ṣu orí ọmọ mọ́ ṣùgbọ́n tá a bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ nígbà náà a máa ń ṣu orí ọmọ tá a wá rí èèyàn kan kó wá lọ bímọ torí pé àwọn àgbà tó bá wà nílé àwọn ni wọ́n ò ṣu orí ọmọ náà wọ́n ti mọ̀ bí ó ṣe rí fún ìdí èyí tágbà bá wà ń bẹ̀ orí ọmọ bẹ́ẹ̀ kò lè wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ èyí tó túmọ̀ sí wípé tí àgbàlagbà bá wà ń bẹ̀ orí ọmọ bẹ́ẹ̀ kò lè wọ́. Ó yá mélòó ló ti gbà báyìí? Méjì nínú mẹ́rin. Ó yá bá wa mú ìbéèrè mi. Ìbéèrè kẹfà. Ìbéèrè kẹfà. Ìbéèrè kẹfà. Àlọ́ ni ìbéèrè eléyìí tó sọ wípé pẹ́tẹ́ lọ pẹ́tẹ́ bọ̀ mímí re mímí dò pẹ́tẹ́ lọ pẹ́tẹ́ bọ̀ kí ni nǹkan náà? Tó máa ń lọ tó máa ń bọ̀. Ẹ̀yà ara ni. Pẹ́tẹ́ lọ. Irun. Rárá. Pẹ́tẹ́ lọ pẹ́tẹ́ bọ̀ pẹ́tẹ́ lọ pẹ́tẹ́ bọ̀ pẹ́tẹ́ lọ pẹ́tẹ́ bọ̀ ẹ̀yà ara ni. A sì máa fi ń rìn ni. Mo ti ṣèrànlọ́wọ́ fún ọba. Ẹsẹ̀. Kò ń ṣe ẹsẹ̀. Ara ẹsẹ̀ náà ló wà. Èékánná ẹsẹ̀. Rárá. Ronú sí dáadáa. Fíńgà ẹsẹ̀. Ìka ẹsẹ̀. Ìka ẹsẹ̀. Ìka ẹsẹ̀ kọ́. Ó máa ń lọ ó máa ń bọ̀. Pẹ́tẹ́ lọ pẹ́tẹ́ bọ̀
pẹ́tẹ́ lọ pẹ́tẹ́ bọ̀. Gbìyànjú. Abẹ́ ẹsẹ̀. Abẹ́ ẹsẹ̀ ṣùgbọ́n kí là ń pè ní Yorùbá? Àtẹ́lẹsẹ̀. Àpẹlẹsẹ̀ kọ́ tún rò dáadáa. Owó yóò gbọ́dọ̀ lọ. Owó yẹn gbọ́dọ̀ lọ. Owó ló ṣàbọ̀. Àtẹ́lẹsẹ̀. Àtẹ́lẹsẹ̀ òun là ń pè kì í ṣe àpẹlẹsẹ̀. Ṣé ká fún ni àbí ká mọ̀ fún? Ṣé ká fún? Àtẹ́lẹsẹ̀ ni ó gbà á ṣùgbọ́n kò ń ṣe àpẹlẹsẹ̀ títorí ọjọ́ mi bó ṣe máa ń lọ pẹ́tẹ́ lọ pẹ́tẹ́ bọ̀ tó mọ̀ bó ṣe máa ń rìn tá a máa ń dà délẹ̀ ìtorí ẹ̀ nígbà míì tá a bá fẹ́ sọ fún èèyàn má jẹ́ kí n já pẹ́tẹ́ ẹsẹ̀ níbí èyí ni pé má jẹ́ kí n rí ẹ ń bímọ o ò gbọ́dọ̀ wá sí bímọ pé kó máa fẹsẹ̀ kó dẹsẹ̀ délẹ̀ kó máa bọ̀ ò kárí láì ó yá tún mú ìbéèrè mi. Ìbéèrè kèló? Ìbéèrè keje. Ìbéèrè keje. Mo ṣe ìgbọ̀nsẹ̀ ràbàtà, mo fewé ràbàtà bò. Ǹjẹ́ o mọ tó ń jẹ́? Mi ò ní fẹ́ ká sọ. Mo ṣe ìgbọ̀nsẹ̀ ràbàtà, mo fewé ràbàtà bò. Kí ni àlọ́ ni o? Kí ni nǹkan náà? Ló ń jẹ́ ìgbọ̀nsẹ̀. Ìgbọ̀nsẹ̀. Ìgbọ̀nsẹ̀ ni ìgbẹ́ tá à ń yà tó bá ní pé mo fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀. Pé wọ́n fẹ́ ṣe nǹkan tí ò dáa wọ́n wá fẹ́. Ọ̀rọ̀ kan ni. Okay. Mo yàgbẹ́ ràbàtà, mo fewé ràbàtà bò. Ronú sí i. Gbìyànjú. Àgbọn. Àgbọn kọ́. Àgbọn kọ́ rárá. Sí ẹ̀yà ara. Kì í ṣe ẹ̀yà ara. Kì í ṣe ẹ̀yà ara. Ohun tí Elédùmarè dá ni. Inú ibẹ̀ méjì ni inú ibẹ̀ làwọn ẹ̀dá ń gbé. Gbìyànjú. Ayé. Mo yàgbẹ́ ràbàtà, mo fewé ràbàtà bò ọ̀run àti ayé ni. Tó ti yẹ ọ̀run àti ayé òun ni. Ṣùgbọ́n ayé nìkan ló sọ. Èyí ni ni pé. Ṣé lè jẹ́ app tí wọ́n fún mi 500? Màá béèrè lọ́wọ́ olóòtú ètò yìí pé ẹgbọ́n o ṣó lè jẹ́ ìlàjì ká fún ní 500 naira ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Ẹ̀yin ará ilé ó dọwọ́ sí yín náà ẹgbọ́n ṣé ká fún ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà kí ni ká ṣe báyìí? Gbọ́dọ̀ tèmi ò gbà ò gbà ó ṣe ṣùgbọ́n ó gbìyànjú ó yá tún mú ìbéèrè mi. Ìbéèrè kẹjọ. Ìbéèrè kẹjọ. Ilé gbajúmọ̀ kìkì ìgbẹ́ran kí ni o? Ilé gbajúmọ̀ kìkì ìgbẹ́ran. Èso ni nǹkan náà tá a máa ń jẹ ṣùgbọ́n tó bá la inú ẹ̀ ẹ má jẹ́ kí mo ti gbìyànjú tó fún ọ. Ilé gbajúmọ̀ kìkì ìgbẹ́ran. Ọsàn. Ọsàn kọ́. Ṣé kaṣú? Kaṣú kọ́. Tá a bá la kaṣú èmi ò rò wípé nǹkan tó jọ mọ́ ìgbọ̀nsẹ̀ wà nínú ẹ̀. Ó yá rò dáadáa. Ìgbọ̀nsẹ̀ yìí ò ṣàyè mi o. Ìgbọ̀nsẹ̀ yìí ò ṣàyè wá. Ìgbọ̀nsẹ̀. Ó yá gbìyànjú. Àgbọn. Àgbọn kọ́. Tá a bá là á. Kí ló ń pe peach ní Yorùbá? Peach. Kí ló ń jẹ́ peach? Bí èso bí color pink. Kò ń ṣe.
gbìyànjú. Ah, Ìbẹ́pẹ ni o. ìbẹ́pẹ. Eléyìí tí olóyìnbó ń pè ní pọ́pọ̀. Ìbẹ́pẹ tó bá bẹ ìbẹ́pẹ tó bá wo inú ẹ̀ àwọn kóró ẹ̀ dúdú ni. Eré ẹ̀nà ṣe máa sọ pé ilé gbajúmọ̀ kìkì ìgbẹ́ ẹran. Wàá rí i pé dúdú yìí ó jọ ìgbẹ́ tí ẹran tó máa ń yà. Ó yá jẹ́ ká tún tẹ̀síwájú. Bá a mú un. Ọmọṣẹ́wà. Ìbéèrè 7 ó ti gba 3. Ó yá ó gbìyànjú. Ó yá tẹ̀síwájú. Ìbéèrè kelónù. Ìbéèrè 9. Ìbéèrè 9. Ọmọ wo ni à ń pè ní Yétúndé? Yétúndé ó lè jẹ́ orúkọ tá à ń fún ọmọkùnrin. Ọmọkùnrin kọ́ ọmọbìnrin ni. Àbọ̀mọbìnrin. Irú ọmọ wo ni? Ọmọbìnrin tó jọ wípé nígbà tí wọ́n fẹ́ bí ìyá rẹ̀ kú. Ìyá rẹ̀ kú. Àbí ìyá bàbá rẹ̀ kú. Àbí ìyá bàbá rẹ̀ kú. Yàtọ̀ sí Yétúndé kí lorúkọ mi ìta tún lè fún ọmọ bẹ́ẹ̀? Ìyábọ̀. Ìyábọ̀. Pàtẹ́wọ́ fúnra ẹ̀. Ó gbà á dáadáa. Èyí ni pé ó yé yékéyéké. Ọmọ tó jẹ́ pé ìgbà tí ìyá bàbá tàbí ìyá àyà kú là ń pè ní Yétúndé tàbí Ìyábọ̀. Ó yá mú ìbéèrè míì. Ìbéèrè 4. Ìbéèrè 4 sọ pé fún mi ní àpẹẹrẹ orúkọ ọmọ tí a bí ní ìdílé ọba. Bóyá Adéwálé. Adéṣẹwà. Adétọ́míwá. Adémidé. Ó ti gbìyànjú tó. Orúkọ ọmọ tí a bá bí ní ìdílé ọba torí wípé ìdílé ọba ó jẹ́ ìdílé aládé, ìdílé tí wọ́n ti ń jẹ́ adé ni. A lè pè ní Adéwálé, Adékúnlé, Adétọ̀míwá gẹ́gẹ́ bó ṣe sọ. A sì lè sọ bí Ọbaṣẹwà náà, Ọbáfẹ́mi àbí no. Àwọn bíi Oyèwálé, Oyèwùmí, Oyèbádé torí wípé ìdílé ọba ni wọ́n dádé ń bẹ̀. Oyè náà sì ni ipò ọba ó kárí láì. Ó yá tún mú ìbéèrè tó kù. Ó dàbí pé ìbéèrè tó gbẹ̀yìn náà lélẹ̀. Bẹ́ẹ̀ni. Ó dà ó yá. Ìbéèrè 5. Ìbéèrè 5. Ó yá. Ó ní dárúkọ nǹkan èlò ìbílẹ̀ nílẹ̀ Yorùbá tí a lè fi igi ṣe. A lè fi igi kọ́ àga. A lè fi ṣe àga. A lè fi ṣe àga. A lè fi ṣe àpótí. Àpótí ó kárí láì. Ó yá tẹ̀síwájú. A lè fi. Nǹkan èlò ìbílẹ̀ àga ara A lè àga fi náà la ṣe ṣe tábìlì. Tábìlì. Àti ilẹ̀kùn. Ilẹ̀kùn. A lè fi ṣe. A lè fi igi gbẹ́ ère. Ó ti gbà á ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá a lè fi igi gbẹ́ ère. A lè fi ṣe ìlù tó jẹ́ àwọn ohun èlò ti ìbílẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí tó sọ náà níwọ̀n ìgbà tó jẹ́ wípé igi náà la fi ń ṣe tá a sì ń lò wọ́n nílẹ̀ Yorùbá máa fún ọ bẹ́ẹ̀. Pàtẹ́wọ́ fúnra ẹ̀. Ìbéèrè mélòó ló gbà nínú mẹ́wàá báyìí? Ìbéèrè 6. Ìbéèrè 6. Owó ti pọ̀. Owó ti gọbọ ẹ́. Ó pọ̀. Ẹgbẹ̀rún 6 ìwọ nìkan tán. Kí ni wàá wá bẹ ẹgbẹ̀rún 6 náà ṣe? Bóyá màá kọ́kọ́ ṣe òmí náà. Lẹ́yìn irun kọ́. Mo lè wá ra bàtà. Àtàṣọ. Pẹ̀lú ẹgbẹ̀rún 6 ayé mà ti dá dé. Àwọn aṣọ tó sì cheap. Ó ti dà. Ayé ti dá dé nù o nígbà tá a bá mẹ́gbẹ̀rún 6 tá a fi ṣerun tá a fi ra bàtà tá a tún fi ra aṣọ. Ó dà Nàìjíríà yóò dùn o lágbára lọ́wọ́ Elédùmarè. Ó ṣeun gan o káre Ọmọṣẹ́wà Aloko tó bá wa kópa lórí ètò Àṣàmú Èwe ṣùgbọ́n o kò tí ì tán o abala tó kù náà ni abala ẹ̀bùn ti ẹni. Nínú bẹ̀ẹ̀bẹ̀ yìí a ní àwọn ẹ̀bùn ìbílẹ̀ ń bẹ
wàá wá mú ìwé tí ó wà nínú apẹ̀rẹ̀ yìí ẹ̀bùn tó bá ń bẹ̀ òun náà ni wàá mú jáde nínú bẹ̀m̀bẹ̀ wàá sọ ohun tí a fi ń ṣe àti orúkọ rẹ̀. Àpẹẹrẹ. Àpẹẹrẹ. tún pè. Àpẹẹrẹ. apẹ̀rẹ̀. apẹ̀rẹ̀ kí ni à ń fi apẹ̀rẹ̀ ṣe? A fi ń kó nǹkan. A fi ń. Mú apẹ̀rẹ̀ jáde nínú ibi nínú bẹ̀m̀bẹ̀ yìí. Kó wá eléyìí tó tóbi. Apẹ̀rẹ̀ yìí wù wá o. Tẹ bá ń gbọ́ èyí wù wá o jàǹkó ẹ́. Mo láìkẹ̀. O láìkẹ̀ o fẹ́ràn ẹ̀. Bẹ́ẹ̀. Kí ni wàá fi ṣe? Wàá fi kó èso sí. Ó wù mí. Ó rí pé apẹ̀rẹ̀ yìí rẹwà. Bẹ́ẹ̀ni. Ara iṣẹ́ ọwọ́ ilẹ̀ Yorùbá ni bí wọ́n ṣe hun òun náà ni a fi ń rọ gbogbo àwọn èèyàn wa àwa Yorùbá wípé ká dáàbò bo iṣẹ́ ọwọ́ wa nílẹ̀ Yorùbá ká sì gbé lárugẹ. Ó káre Ọmọṣẹwà ṣùgbọ́n mo wá ní ìwé ẹ̀rí ìkópa lórí ètò yìí fún ọ láti máa fi mú yangàn lọ́jọ́ iwájú wípé Asamu Ewe tó dáńtọ́ nípa èdè Yorùbá ni ọ́. Kí ló fẹ́ sọ fún àwọn aráalé? Àkọ́kọ́ mo fẹ́ ní pé ibi tí màá fi sàtífíkẹ́ẹ̀tì gbọ́dọ̀ kò ní jìnnà sí ilẹ̀kùn. So that anybody tó bá ń wọlé akọ̀rí àìpé ọmọ yìí báwo ṣe fẹ́ sọ? Ó ṣe kí ni? Ó fakọyọ ní èdè Yorùbá. Ó yá kí wá ní àmọ́ ó dà mo tún ní ẹ̀bùn kan fún ọ. Ẹ̀bùn míì tún rè gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí ó mọ̀ ràn lọ́wọ́ láti tẹ̀síwájú nípa ètò ẹ̀kọ́ rẹ̀. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa ní ẹ̀bùn yìí. Ẹ ṣé gan ni o. Ọlọ́run máa bùn yín sí i ni. Àṣẹ. Ó yá wá bá mi gba àwọn èwe àtàwọn òbí níyànjú nípa èdè Yorùbá. Mo fẹ́ sọ fún àwọn èwe wa pé nǹkan kan tó bá ti jẹ mọ́ èdè Yorùbá ká máa fi sọ́kàn, ká máa gbé lárugẹ, ká máa ṣiṣẹ́ sí i. Ó dáa ẹ ṣé yóò jù wá ṣe o. Ọmọṣẹwà sọ wípé ohun tó bá ti ní ṣe pẹ̀lú èdè Yorùbá ẹ jẹ́ ká máa gbé lárugẹ, ẹ jẹ́ ká máa pamọ́. Ṣé kámẹ́rà mú sàtífíkẹ́ẹ̀tì mi? Ẹ fẹ́ dàbí o. Ẹ jẹ́ ká máa pamọ́ ká sì máa dáàbò bò kí èdè wa kí àṣà wa àti ìṣe wa kí ó má bàa parun. Oníparun lórí rẹ o kò sì ní parun lórí tèmi náà láṣẹ Elédùmarè. tó ibi náà ni Asamu Ewe tòní yóò máa rókè sí. Fún ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó ìtọ̀nà yìí ẹ máa bá wa ṣe àpínkárí rẹ̀ fún àwọn míì tí wọ́n ti mọ̀ nípa ètò yìí àti nípa ojú òpó ìkànnì Ahondiwura Studios káwọn náà lè máa tẹ̀lé wọ́n lè máa bá wa ṣe àpínkárí rẹ̀. ṣùgbọ́n ẹ má gbàgbé o ẹnikẹ́ni tẹ́lẹ̀dùmarè bá ṣẹ́gi ọlà fún láwùjọ ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ká jọ ṣiṣẹ́ papọ̀ láti lè jẹ́ kí ètò yìí kó máa tẹ̀síwájú sí i. gẹ́gẹ́ bí mo ṣe sọ àṣà Yorùbá ìṣe Yorùbá èdè Yorùbá kò ní parun lórí wa yóò ju wa ṣe o. Ahondiwura lórúkọ ti tèmi ó dìgbà kan náà ire o.